Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Welcome to Zisodel TV. This is a video of top Fuji musician Sefiu Alao confirming his own invitation to the celebration of 50 years anniversary of K1, the ultimate Mayegun of Yoruba land. Láti ọ̀dọ̀ K1 the ultimate Mayegun of Yoruba land àti Hunter TV Africa special invite ọ̀dọ̀ yín lélẹ̀ láti wá bá wa tẹ̀lé ọjọ́ náà ní sáà. Bẹ́ẹ̀ ni sáà. Adúpẹ́ àyílé ṣe ẹni bá fẹ́ kí nǹkan ń da arágbà tó wà wájú àpọ̀lé bàbá ẹ máa ṣe jù bẹ́ẹ̀ lọ láyé ẹ máa ṣe jù bẹ́ẹ̀ lọ láyé àwa ọmọlẹ́yìn náà àpọ̀ sí báyà àmì jókòó ṣáà láwùjọ tó bí wáyà.